Ǹjẹ́ a lè mọ̀ yín? Bẹ́ẹ̀ni, orúkọ mi ni Ọlágòkè Maruf Ọláolúwa ọmọ akọ́mọlédè. Èmi a mọ̀ lémi lọ́mọ látọrọ ọmọ lábí bàbá dorí ẹ̀kọ́ lè yóò dowó. Èmi làkàn ní àlàní tó fún mi àìmọ̀dí sanmọ́jèlé dàsọ́lọ̀ fún gbogbo ẹ̀pátá òtún bá ń tẹ̀rọ ni wọ́n ń pa lágbára inshallah. Èmi náà ni mo jẹ́ ẹni tí ó ṣe ìdásílẹ̀ ìtàkùn ọmọ akọ́mọlédè látàrí àti ṣe ìgbélárugẹ àṣà àti ìṣe Yorùbá. Bákan náà mo jẹ́ ọ̀kan lára àwọn olùkọ́ ní ẹ̀ka ẹ̀kọ́ ìjìnlẹ̀ èdè àti àṣà Yorùbá ní ilé ẹ̀kọ́ olùkọ́ni Crestfield tí a sì ń gbìyànjú ní gbogbo ọ̀nà ní gbogbo ìgbà láti jẹ́ kí ìgbélárugẹ àti ìtẹ̀síwájú pẹ̀lú ìlọsíwájú kó bá àṣà àti ìṣe Yorùbá. Mo ti fi ìgbà kan rí jẹ oyè ọ̀gbẹ́ni Yorùbá ní ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà àti Adéyẹmí. Bákan náà àjọ CBAC ní gbogbo ilẹ̀ adúláwọ̀ wọn ti fi wá ṣe bàbá àṣà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Director of African Culture ní ọdún 2015. Ó jẹ́ bí ó ṣe jẹ́. Ẹ ṣé púpọ̀. Ẹ jọ̀ọ́ kí ni ẹ gbà ní èrò pẹ̀lú ìtàkùn ọmọ akọ́mọlédè gan-an? Ohun tí a kàn wò ni wípé tá a bá ní ká wo àwọn iléeṣẹ́ rédíò àti iléeṣẹ́ amóhùnmáwòrán tí wọ́n ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ, ẹ jẹ́ ká ti lè sáná ká kíyèsí ògùn. Ẹ wo àwọn sinimá tí wọ́n ń ṣe àfihàn fáráyé, ká wo àwọn orin tí wọ́n ń lò àti àwọn ètò tí wọ́n ń ṣe. Ǹjẹ́ àṣà àti ìṣe Yorùbá náà fi ń gbé lárugẹ? Rárá, a rí pé owó ni wọ́n ń wá. Bákan náà ẹ jẹ́ ká wo gbogbo àwọn ilé ẹ̀kọ́ wa gbogbo, ṣàṣà ní ilé ẹ̀kọ́ tó ní olùkọ́ èdè Yorùbá, eléyìí tó ní ìmí ò dáńtọ́. Bákan náà ọ̀nà wo ni àwọn èèyàn gbà, bóyá à ń ṣiṣẹ́ ìwádìí ni, bóyá a jẹ́ àwọn tí ó nífẹ̀ẹ́ láti mọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá ni, ọ̀nà wo la gbà láti rí eléyìí tí ó jẹ́ ọ̀rìnkínniwé àṣà àti ìṣe Yorùbá wa gangan tó jẹ́ ògidì, tí iṣẹ́ ìwádìí ó dẹ̀ mọ́ tẹ̀síwájú ní gbogbo ìgbà. Wọ́n lọ jẹ́ ká gbé ìtàkùn yìí kalẹ̀ kí ó lè bá jẹ́ àrọ́wọ́tó àwọn èèyàn mélòó la fẹ́ lọ bá ń lé, àwùjọ mélòó la fẹ́ lọ láti lè sọ̀rọ̀. Ṣùgbọ́n nípa ṣíṣe eléyìí, àtàrà ilé àtàrà oko àtàwọn ará ikọ̀ àwùsí àtàrà dòròmọ̀ àwùsẹ̀ àtàrà kẹ̀kẹ́ tí mẹ́yẹn ní fún gbogbo wọn pátápátá ni wọ́n ṣe kíni ni wọ́n láǹfààní sí ìtàkùn yìí. Ó jẹ́ bí ó ṣe jẹ́. Bákan náà ń gbà lérò láti ṣe dá ètò kan sílẹ̀ tí ó jẹ́ ètò tí yóò jẹ́ bí ìfigagbága láàrin àwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo tí iṣẹ́ sì ti ń lọ lórí ẹ̀. Tó bá tásìkò a mọ̀ jẹ́ kí àwọn èèyàn wa kó mọ̀. Ǹjẹ́ àǹfààní wá wà fún àwọn tí wọ́n bá fẹ́ dá sí ètò yìí? Ìtàkùn yìí ẹni tó bá fẹ́ dá sí àǹfààní wà. Lọ́nà wo ni wọ́n lè gbà dá sí? Bóyá o jẹ́ ẹnìkan tó nímọ̀ nípa, bóyá o ní ẹ̀bùn kan tàbí onímọ̀ kan nípa àṣà àti ìṣe Yorùbá, tàbí o ní iṣẹ́ kan tí ò ń ṣe, tàbí o ní ètò kan tí o gbé dání, jẹ́ ká gbọ́. A ó wá ṣe àbẹ̀wò sí ọ tàbí ká pè ọ́, a wo ibi tí a lè gbà ràn ọ́ lọ́wọ́. Bákan náà a gbà ọ́ wọlé tí ó bá jẹ́ wípé èrò rẹ ó bá ti wá mu. Bákan náà ìwọ tí o bá ní nǹkan kan ní agbègbè rẹ tí ó ṣeé ṣe kí o fẹ́ kí a wá ṣe iṣẹ́ ìwádìí lórí rẹ̀, a wà àtàwọn ènìyàn wa, a ṣe ohun tí ó bá yẹ ká ṣe, a sì bọ̀ gbé sí àwọn èèyàn ní etí. Bákan náà ìwọ tó bá ní ìpolówó ọjà, ṣùgbọ́n tó bá fẹ́ polówó jẹ́ kó jẹ́ nǹkan tó ní í ṣe pẹ̀lú àṣà àti ìṣe Yorùbá, bí ká gbẹ́gi lére, bí iṣẹ́ àgbẹ̀dẹ tó bá jẹ́ ọdẹ, bí iṣẹ́ àgbẹ̀, bí gbáfẹ́fín àtàwọn iṣẹ́ míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bákan náà ìwọ tó bá jẹ́ akéwì alò, bóyá o jẹ́ apòun, ọ̀kọrin, apẹ̀sà, asùnjálá, asùnyẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, jẹ́ ká mọ̀. A ó ṣe kíni, a ó ṣe ìgbélárugẹ fún iṣẹ́ rẹ̀. Ẹ ṣé púpọ̀. Yàtọ̀ sí ìtàkùn yìí, tí a bá rí ẹni tí ó ní ìbéèrè, báwo ni wọ́n ṣe lè rí yín? Yàtọ̀ sí ìtàkùn tí a wà yìí, ọmọ akọ́mọlédè, mo wà lórí ìtàkùn ayélujára Facebook tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlágòkè Maruf Ọláolúwa ọmọ. Bákan náà ọmọ akọ́mọlédè wà lórí Facebook. Mẹ́ta la ní ṣùgbọ́n ẹyọ̀kan ni à ń lò, méjì yòókù àlò mọ́. Ibẹ̀ lẹ́ẹ̀ ti rí ọmọ akọ́mọlédè Yorùbá lápá ẹ̀yà ní orí Facebook. Bákan náà ẹ lè pè mí sórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 081 6296 6456 081 6479 6084 òdo ẹ̀jọ ọ̀kan ẹ̀fà èjì. Mo ti ṣe o, a kéré ń dànù.